onílé gbogbo dè kí n tó wọlé àgọ́ àlà gbogbo di oṣù bí ajá òṣùpá wọ́n ṣe máa ń forí balẹ̀ fọ́lọ́run ọba. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní ìkànnì wa Olóòtọ́ TV lórí YouTube táwa yìí àti àwọn ẹ̀ka mìíràn tá tún máa pín ètò yìí tá máa pín dé. Torí pé ètò tá fẹ́ ṣe lónìí kì í ṣe ètò tèmi àti nìkan ó jọ dáwó. Á pín fún Olúgbọ́n, á pín fún Àrẹ̀sà, á pín fún àwọn àjèjì ojú tí la lọ bá rí lọ́lọ́ mi lépo tí mi yá mọ́dẹ lára, á pín fún wọn, á pín fún alára, á pín fún àjèrò, á pín fún ọwọ́rọ̀gún àga àmọ̀tà èdè, á pín fún lọ́jà lọ́jà, á pín fún ládéládé, á pín fún lókọ lókọ. Torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jáde lọ́sàn-án ni ó ti kúrò ní àìwò. Ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá a fi dé gbogbo àwọn èèyàn ní etí ni tó ń kálukú wájọ máa gbọ́ tá a dẹ̀ fi ọ̀rọ̀ yìí táwọn fi ṣe òdiwọ̀n ayé wa tọ́rọ̀ yóò jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo wa. Ẹ̀yin tó bá yẹ kó ní bá jẹ́ ọjọ́ àkọ́kọ́ tẹ́ ṣe alábàápàdé channel wa ẹ gbìyànjú ẹ bá wa subscribe fún àǹfààní nígbàkúgbà tá a bá ń fi àwọn ètò wa lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan sórí platform wa kẹ́lẹ́ bá a ṣe máa láǹfààní àti máa rí. Àwọn àgbàlagbà sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní igi tó ya pòlàkà òun ló pète ẹ̀rú kọ́, èèyàn kéèyàn tó bá kó rádà òun ló pète ogun. Ṣùgbọ́n ṣe ni láàánú wípé ẹni tó lùlù ọ̀tẹ̀, ẹni tó lùlù ogun, ẹni tó gbómi ìjà kaná, tó da èlùbọ́ sí, tó lọ rí mú ọmọ orogun, tó bẹ̀rẹ̀ sí ní máa ro àmàlà ogun, tó ro àmàlà ọ̀tẹ̀, tó ro àmàlà ìjà, tó ṣe ọbẹ̀ rẹ̀ tó gbé kaná, àṣé kò tiẹ̀ láyà. Àṣẹ́ni tí àwọn èèyàn tẹ̀lé lọ sóde ijó àṣé kò tiẹ̀ mọ̀ jó. Àṣé ṣinṣin rẹ̀ tó gbọ́wọ́ ijó àṣé kò mọ̀ jó. Àṣé kòkòrò rẹ̀ tó mọ̀ jó kò tiẹ̀ lálùlà. Àṣé yìí tó mọ̀ jó tó lálùlà kò tiẹ̀ lẹ́ni tí ó wòran rẹ̀. Awíkoko àṣé ẹ̀ kì í ṣe awíkoko. Àṣé ọ̀gbẹ́yìn kù lè sọ̀rọ̀ ní èmi ṣe bí sọ̀rọ̀sọ̀rọ̀ tó gbangba sùn lọ yẹniyẹni tó jẹ́ wípé gbogbo ohun tó bá sọ ó ṣe tá àti sọ wípé bó wọn bá yà kú bẹ́ẹ̀ ni òun ò ní túbá, orí òótọ́ lòun wà. Ẹ̀yin èèyàn mi ní Nàìjíríà lókè òkun ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní àti máa wò wá, ẹ dákun ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ pín nígbànígbà. Bẹ́ẹ̀ bá pín títorí tèmi ẹ pín torí ilẹ̀ Káàárọ̀ Oòjíire, tẹ́ ẹ bá pín torí ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ bá mi pín torí Aláàfin Ọ̀wọ̀ Adé Abímbọ́lá Ẹlẹ́wẹ̀tù Àbùkù Létí Akínmọ̀rin, tẹ́ ẹ bá pín títorí wọn ẹ jẹ́ ká pín títorí ọjọ́ iwájú gbogbo wa tẹ́nìkankan wa ò mọ̀. Wọ́n ní sìkàsìkà kọ́rántí ọjọ́ àti sùn, bó láyà òṣìkà bó bá rántí kú gá ọ̀pọ̀ sòótọ́, káràntí ijọ́ tí ló dìnà lẹ́yìn àṣùṣù jẹ. Òun ní mọ́ máwọn àgbàlagbà tí wọn kì í fi parọ́, òun ló mọ́ máwọn àgbàlagbà tí wọn kì í fi ṣèké. Ifá ní ọ̀kàrà òkòrò ìtọ́ mi ò gbẹ́dọ́ afọ́lóòtọ́ àwọ̀ ayé, abù fún sìkàsìkà lọ́tàn rẹ̀, olóòótọ́ balẹ̀ ó domi, sìkàsìkà balẹ̀ ó díyanjú, òtóró dé omi alẹ́ fẹ̀. Èèyàn tí ó mú mi wá ò wọ́pọ̀, èmi débẹ̀ mo bù bọ́jú mo bù sísẹ̀ ìgbà tí ó tètè tán gbogbo ara lè mí wẹ̀. Awíkoko ẹ̀ ṣe olóòótọ́ èèyàn, sìkàsìkà níyín. Bẹ́ẹ̀ ni ó bà mí lọ́kàn jẹ́ nígbà tí mo rí tẹ́ ń dọ̀bálẹ̀ tẹ́ ń bí Aláàfin. A ti ń sọ wọ́n ti parọ́ fún ó dé àárín kan ó ra mi inú mìíràn mọ́ ní tí wọ́n á burú tó báyìí. Mo ti sùn mẹ́. Bá ti lu fóònù báyìí àwọn Yóò ti jókòó ní kámẹ́rà ẹni ìyá. wà ní ọjọ́ mẹ́ta mi ò lè sùn. Tó bẹ́ẹ̀ o, wà ní kí n sì ìṣe àmàjọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kí lọkùnrin ìwà rí kí ni ìmúra gbà rẹ̀? Ẹ̀rọ àkọ́kọ́ àtòrí àbùkù tí ó kàn ní olórí. Bẹ́ẹ̀ sì ni àwọn ọkùnrin náà máa ń pè wọ́n ní bóyá àwọn àgbà ní Wọ́n sponsor ẹ̀. sponsor ẹ̀. Àjọsọ Ó láti. làbùrọ̀ kan sponsor yìí. Èmi gan fún Àti àmì gan mi ò nínú pé àwọn sponsor yìí ní àwọn àgbà mi kékeré. Tó tẹ́mi fẹ́ ni pé kí ilẹ̀ Yorùbá ó ní lọ síwájú. Kílẹ̀ sí o.
Awíkókó dáríjì ẹ o. Kábíyèsí o. Orí ẹlẹ́ ilẹ̀. Ní ayẹyẹ ìwúyè ta ṣe ní April 5 ti mọ Awíkókó lábí ọdún méjì báyìí. Yẹ kó fẹ́ràn òun tó ṣe náà. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́. Ní kíákíá tí wọ́n announce orúkọ mi náà, wọ́n ní èmi ní Aláàfin tuntun. Kábíyèsí o. Ní Awíkókó ti bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi náà nípa àná. Èyí tó jẹ́ ti tèmi, tí ó jẹ́ ti tèmi. Kábíyèsí olú ti ìdáná sọ náà wọ́n ní àgbà tí ò bínú ni. Ọmọ ẹ̀ ń pọ̀. Kábíyèsí o. Iná lọ á yá ọ. Ó sì rọ́kàn yín. Ẹsẹ̀ kábíyèsí bọ́lá. Wọ́n taná sí Ṣàngó lójú. Wàhálà tí fẹ́ràn jùlọ ni pé wọ́n padà sí ibi rẹ̀. Àkájọwọ́ la fi ń sọ ẹ̀. Bẹ́ẹ̀ni. Tó bá ti ń sọ, wọ́n jẹ parọ́ fún mi. Àwọn dé àárín kan. Awíkókó kí lẹ̀ ń bí Aláàfin fún? Kí lẹ̀ ń bẹ̀ wọ́n fún? Ẹ gbaṣọ lára èèyàn ní gbangba ọjà. Ẹ gbaṣọ lára èèyàn ní gbangba ọjà, ní gbangba ayé. Ẹ wá fẹ́ máa fún láṣọ ní kọ̀rọ̀ padà. Ṣé emotional damages tẹ́ ti ṣe fún bàbá ẹ̀ ní ká sọ ni? Ṣé tarnishing of image sóhun ní ká sọ ni? Ṣé orúkọ ilé Ọ̀yọ́ tẹ́ ti bàjẹ́ sóhun ní ká sọ ni? Ṣé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ tó jẹ́ wípé bẹ́yìn bá lọ delete ẹ̀ lórí page yín gan, àwọn èèyàn kan ti wà tó yẹ kí wọ́n ti fi sínú archive wọn. Ṣé fẹ́ máa wọlé wọn lọ́lẹ́ẹ̀kọ̀ kankan lọ máa sọ wọn pé kán máa delete ẹ̀ ni? Ẹ wá ń bi Aláàfin kí lẹ̀ ń bẹ̀ wọ́n fún? Ó yẹ kẹ́ ẹ wí kókó yín yẹn kẹ́ ẹ wí délẹ̀ ni. Ó yẹ kẹ́ ẹ wí délẹ̀. Àwọn àgbàlagbà sọ̀rọ̀ wọn kọrin. Wọ́n ní ẹ má bà àgbà jẹ́ o kí ẹ má bà àgbà kú. Ẹ má bà àgbà jẹ́ o kí ẹ má bà àgbà kú. Bàgbà bákan ni a kì í mọ̀ o. Ẹ má bà àgbà jẹ́ o kí ẹ má bà àgbà kú. Awíkókó ẹ má bà àgbà jẹ́ o kí ẹ má bà àgbà kú. Àgbà bákan ni a kì í mọ̀ o. Ẹ má bàgbà jẹ́. Awíkókó ẹ̀yin ti wá bàgbà jẹ́. Ẹ̀yin ti bu àgbà kù. Ẹ tiẹ̀ tí ìlú dìgbà tágbà ọkàn yín náà. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ mo jókòó, mo wò rírí ayé lọ, mo rí kékeré egun gbogbo wọn náà pá lórí. Mo wò rírí ayé, mo rí àwọn àkàlàmọ̀ gbogbo wọn náà yọ gẹ̀gẹ̀ lọ́rùn. Mo wò àwọn tẹ̀ǹtẹ̀rẹ́ gbogbo wọn tiẹ̀ tó àdàbà. Níbo lọ̀rọ̀ yìí wà ń lọ? Ẹ pa àgbò lọ̀rọ̀ tí mí yé Elédùmarè mọ́ ìdí òjá. Elédùmarè dẹ̀ gbọ́rọ̀ sí wa lẹ́nu, Elédùmarè gbọ́ ewúre wa. Awíkókó ẹ̀ ń bẹ bàbá wa Láàfin ní ìsinyìí. Tó bá jẹ́ pé ńgbà tẹ gbọ́rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí Arúnfálẹ̀, ká nígbà tẹ gbọ́rọ̀ náà lórí, tẹ gbé sórí kankan, Aláàfin ti pààyàn o, Aláàfin ṣe kinní kan o. Tó bá jẹ́ pé ìjọba Ọ̀yọ́ state bá kú lórí bí ẹ̀yin tí wọ́n jẹ́ ọ̀gbọ́jú ẹnìkan dàgbà òṣìkà tí ń bayé jẹ́, tó bá ti dìtró bàbá yìí, àbá bá ti lọ rí fojú ọlá gbolẹ̀, tó bá ti forí adé ṣánpọ́n, tó ti forí ọlá gún gbàgede, kí la máa sọ lónìí? Journalist lẹ pera yín.
journalist lẹ pera yín, but to me you are not a competent journalist, you are not. Torí pé ńgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ clarity tó yẹ kẹ́ ẹ lò ẹ ṣe clarity fún wa, fairness tó yẹ kẹ́ ẹ lò ẹ ṣe fún wa. Ṣé ẹ lọ sáàfin Aláàfin, ṣé ẹ lọ bá wọn, ṣé ẹ lọ ṣèwádìí kí ló ṣẹlẹ̀? Kànáà bẹ́ẹ̀ Awíkókó ẹ bọ́ sórí ayélujára ni ẹ lọ rí Wíkókó ọ̀hún lóòótọ́. Bàbá lọ sí ààfin, wọ́n lù wọ́n ṣe kinní kan, kò tọ́jọ́ kò tóṣù, bàbá náà kú, bàbá náà jáde láyé. What are you saying? Ní sẹ́ńtúrì tá a wà yìí, téèyàn bá pajá gan, ajá téèyàn sì nínú ilé èèyàn, tó ń bá pajá èèyàn gan, èèyàn lẹ́tọ̀ọ́ àti sún ẹnìyẹn sí kóòtù. Ajá téèyàn sì nínú ilé téèyàn gba láísẹ̀sì fún, tó ń bá pajá yẹn, even kí ajá yẹn kó búyàn jẹ ládùúgbò, tẹ́ ẹ bá gba abẹ́rẹ́ anti-rabies fún tẹ̀dẹ̀ ní certificate fún tájá yẹn wà licensed, téèyàn kan bá pajá ẹ láǹfààní àti sún ẹnìyẹn sí kóòtù. Ajá nù o, ká tó wá sọ pé ó di èèyàn. Ìtún à ń ṣèyàn lásán, bàbá ọbọ Ọ̀yọ́túnjí. Ṣé bẹ́ẹ̀ níjọba orí wọn dàrú ni? Ṣé bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣọ́ aláàbò lórí wọn kú ni? Ṣé bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ human rights activists, ṣé bẹ́ẹ̀ lórí wọn kú ni? Tí wọn ò ní ṣèwádìí lórí ọ̀rọ̀ kan náà ti wá pẹ̀lú ọ̀bọ Jáwúrà, pẹ̀lú àwọn atrocities, àwọn ọ̀rọ̀ kọ̀ bákùngbé tẹ́ ti sọ sí the palace of Aláàfin, di Aláàfin gangan fún ara wọn. Àwọn ọmọ Ọ̀yọ́ kó rí wọn kú. So possible bẹ́ẹ̀ kó rí di èèyàn kú, kó jẹ́ pé èèyàn kan ló dẹ̀ ta, kíjọba ọmọ fi sìnkún òfin, kán má fi gbé ẹni o. Kò sẹ́ni tó ga jù òfin lọ. A ti rí ọba tó sọ pé olùyàwó ẹ̀ ní gbangba ọjà tán dẹ̀ dìtrò rẹ̀ lójú ẹsẹ̀, ìyàwó lásán nìyẹn lù o, ká tó sọ pé ní tọ́pù dídí èèyàn. Ṣé tí ìjọba bá ti wá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí, ká ní ìjọba ṣèwádìí ọ̀rọ̀ yìí, wọ́n bá pé bẹ́ẹ̀ lórí lóòótọ́, ẹ rò pé ìjọba wà bùkẹ́ diwọ́, kí ìjọba ó ti wá tẹ̀lé ọ̀rọ̀ tẹ́yìn sọ. Tó yẹ pé Nàìjíríà bá jẹ́ ìlú tó jẹ́ wípé a ti ń follow constitution wa ní ó yẹ kán ti gbé yín tipẹ́tipẹ́ Awíkókó, ó yẹ kán ti gbé yín tipẹ́tipẹ́. Torí ó wà gẹ́rì wípé ń tẹ́ ìjẹlẹ̀ ń wá káàkiri. Èmi wá máa ń sọ̀rọ̀ kan fáwọn èèyàn táwọn èèyàn kì í gbọ́ o. Elédùmarè ní fúnni lówó. Èmi ti sọ̀rọ̀ kan tipẹ́tipẹ́ fáwọn èèyàn. Mo sọ Elédùmarè ní fúnni lówó. Afipá owó kan kì í ló lọ́wọ́. Owó ò ṣe é wá, owó ní máa ń wá àyàn. Ọ̀dà tabádà mọ owó káàkiri bó la fẹ́ wá lọ. Ṣé gúúsù lówó wà ní àbáríwá àbí ìlà oòrùn àbí ìwọ̀ oòrùn? Ṣé Amẹ́ríkà ló wà ní àbí London àbí Italy àbí Mexico? Ìlú wo ló jẹ́ pé wọ́n ti ṣe wàhálà kan tó rówó? Ìlú wo ló jẹ́ wípé ẹnìkan kan wọ́n kàn máa ń sùn lẹ̀ lásán tó wọ́n wá bá wọn? Ẹni tó wó bá nífẹ̀ẹ́ sí lówó wà bá. Ẹni tó bá fi ọgbọ́n inú máta tó fi mọ̀ràn móbì tó lo tó romi alẹ́ ẹ̀fẹ̀ tó fi ń tọ́lé ayé rẹ̀ nìkan lówó wà bá. Mo sọ́ngbà náà títí tí mo ní omi ìjà táwọn èèyàn wá gbé kaná yìí, in tó kálukú ọ̀jẹ̀ ní wá káàkiri. Fíùsì làwọn èèyàn wá lórí YouTube wọn. Mo wá lọ jókòó, mo lọ sí analysis gbogbo fídíò tẹ̀sí pápátá pa bàbá wa láàfin. Kò sí kankan tó wọ 1 million views ń bíbẹ̀. Kò sí ètò ní 500,000 bíbẹ̀. Kí ni tá wá ń sọ? Bàbá Awíkókó, tá bá kó gbogbo owó tẹ́ pa pátápátá nígbà tẹ́ ti ń sọ gbogbo ọ̀rọ̀ kò bá kún bẹ́ẹ̀ sí orí àpèrè Aláàfin. Pátápátá rẹ̀ kẹ́ ti pa 20 million. Ṣé ní náà tán ni? Èyí tẹ́ ti dálẹ̀ yìí nísìnyí. Ṣé Ọ̀yọ́ lè gbàgbé yín? Ṣé ilẹ̀ Káàárọ̀ Òjíire tí wọ́n lè gbàgbé yín? Ṣé gbogbo ládéládé lọ́rọ̀ ọrùn lẹ̀kẹ̀ tí wọ́n lè gbàgbé yín? Wọ́n lè gbàgbé yín. Wọ́n ní ẹja pàkúta lẹ̀dẹ̀sọ àlọ́lọ́ ẹja àjọkọ tó dùn lẹ̀dọ́mọ torí ìgbà tá a bá lọ tá a bá ní sí láyé mọ́. Wọ́n á béèrè orúkọ bàbá ọmọ mi. Wọ́n á béèrè orúkọ bàbá ọmọ mi. Tọ́mọ yẹn bá dákọ bàbá rẹ̀, wọ́n sì máa mú síbi gbóná, wọ́n sì máa fi tẹ̀ lẹ́nu pé bàbá rẹ̀ ọ̀rọ̀ náà ló sọ tó fi báyé ìran yín jẹ́. Bàbá Aláàjì Abbas, mo kí yín, mo gbóṣùbà fún yín. Bàbá yìí sọ̀rọ̀ kan tínú mi dùn sí. Nígbà tí ọ̀rọ̀ chairmanship lọ́yọ̀ sí tó ṣẹlẹ̀. Wàhálà alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó bẹ̀rẹ̀ láyé gómìnà Ọ̀túnba Àlàó Christopher Akálà tọ́jọ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ló bẹ̀rẹ̀. Gbogbo wa la mọ̀ bí Akálà ti di gómìnà, ojogún ìyọnu ni. Tẹ̀m̀bẹ̀lẹ̀kún ó ti wà ńlẹ̀ kó tó dé.
ọwọ́ á wà bẹ́ẹ̀ débi pé kò lójútùú látàyè Àkàlà. Àkàlà ló dé tó fọ́ ìgbìmọ̀ lọ́balọ́ba. Ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kò sí ìlú kan tọ́mọ wọn bá ti ń ṣe gómìnà a sáfẹ́ ṣe nǹkan fúlùú wa, a fẹ́ tẹ́ aráàlú wa lọ́rùn, a fẹ́ tẹ́ ọba wa lọ́rùn, ṣùgbọ́n àní a mọ̀ ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n mẹ́jà á fi dá wàhálà alẹ̀. Ibi tọ́rọ̀ ti ń bọ̀ nu tó fi dọ́dọ̀ Ṣèyí Mákindé, a wà wọnú tàn tọ́rọ̀ ó fi lè yé wa, a wọnú tàn. Ẹlòmíì ìgbà táwọn mi ọmọ gbé agbára tálà fi ń kílèmù kò sí mọ́ tíjọ́ ni so agbára táwùjalẹ̀ ń kílèmù nílẹ̀ Ìjẹ̀bú tó fi ń jọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú tó fi ń jọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú tíjọ́ ni so kò sí mọ́ dòní. Agbára tí ọwọ́ òbòkọ àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà fi ń kílèmù kò sí mọ́ tíjọ́ ni àbí. Agbára tí Aláké fi ń kílèmù tó tiẹ̀ ṣe pé níjọ́ gan Aláké ọba akéni mẹ́ta làwọn Ẹ̀gbá, òǹkàlùkù dẹ̀ jọba lórí tẹ́rítírì rẹ̀, tá a fi sọ Aláké dọba gbogbo ilẹ̀ Ẹ̀gbá lónìí, táwọn méjì yòókù ò sì bínú tẹ́ńdẹ̀ jọgbà, kò sí mọ́ tíjọ́ ni. Ìbáwí rẹ̀ náà lẹ̀ ń béèrè fún Ọọ̀ni ìrìṣà, ṣé kò sí mọ́ tíjọ́ ni. Ọwọ́ adóyè akáyín ẹ̀fẹ́ sàkàrà dé egun, àbùsí wo ní tóyún a wà wọnú tán. Bó o ní Ìbàdàn ṣe rí lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́, bó o ní Ògbómọ̀ṣọ́ ṣe rí lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. Olóyè Olúbàdàn lèmi tí mò ń sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mind you, oyè kọ́ ló sọ mí di òpìtàn, ìtàn ló sọ mí dolóyè. Kìí ṣe pé wọ́n wá fi ìyẹn joyè tán, nígbà wọ́n wá fi ọ́ joyè, iṣẹ́ tá a fẹ́ kọ́ ọmọ ṣe rèé, ojúṣe rẹ ní gẹ́gẹ́ bí olóyè. Tí Lájí Abbas ò rí bẹ́ẹ̀. Iṣẹ́ tí mò ń ṣe ni mo joyè lé lórí, tí wọ́n sì rí. Olúbàdàn Ìjẹ̀ta rí, gbogbo Ìbàdàn rí pé òpìtàn ni ọ́. Èmi náà wàá kọ́ lọ́rọ̀ wàá ṣẹlẹ̀, ẹ ti mọ̀ mí lánàá. Bọ́rọ̀ ọ̀tán bá délẹ̀, bí ọba ní gbèlú mi ń sọ pé bó ṣe rí rèé, ìyí tó bá gbèlú mi bó ṣe rí rèé. Nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn à ń sọ̀rọ̀, àwa mẹ́nu bà ọ̀tàn kan pé gbogbo ilẹ̀ Èkìtì, gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ní ń bẹ lábẹ́ Ìbàdàn, wọn ò lè dágbà ń bẹ kan bẹ àfi kí wọ́n dé Ìbàdàn. Àwọn ọmọ Èkìtì kan mo bá wọn ọmọ tán Ìbàdàn ara kò rí bẹ́ẹ̀, kò sí gbàgàsàmà, kò rí bẹ́ẹ̀. Kí ló fogun Èkìtì parapọ̀? Kí ló fà á? Gbogbo ilẹ̀ Èkìtì, ilẹ̀ Ìjẹ̀ṣà àti Ifẹ̀ tẹ́ láwọn fẹ́ kú lábẹ́ Ìbàdàn. Bí wọn bá sí lábẹ́ Ìbàdàn ní kí ni wọ́n fẹ́ jagun, páwọn fẹ́ jagun òmìnira. Àbẹ́ ẹ̀rọ bí tá a ti lọ jagun ọ̀hún gan, orí ilẹ̀ yín ni, orí ilẹ̀ Ìjẹ̀ṣà láti lọ jáwọlé Èkìtì. Ìtànú bí tàn ọba gbé wa a máa dùn wá, àmọ́ òpìtàn ó fìtàn sòótọ́dó, kò ní fìtàn parọ́. A gbọ́dọ̀ sọ̀tàn, torí tá a bá sọ ká yanjú ẹ̀, àwọn tí ń bọ̀ lọ́la kò ní yé wọn. A gbọ́dọ̀ fìtàn sí gbé. Aláàfin Ọ̀yọ́, ẹjẹ́ akọ́ mú t'Ògbómọ̀ṣọ́. Wọ́n ń pe Aláàfin ní ọba ńlá tí ń gba ìdọ̀bálẹ̀ ọba. Ọba ńlá tí ń gbàdọ̀bálẹ̀ ọba yìí, àwọn ọba wọ́n máa ń bẹ lábẹ́ Aláàfin. Lára àwọn ọba tí ń bẹ lábẹ́ Aláàfin l'Olúgbọ́n wà. Ibi táwa tẹ Ògbómọ̀ṣọ́ sí, mo ti sọ fún several times, ilẹ̀ Olúgbọ́n ni o. Olúgbọ́n Sáàkì ló nílẹ̀ rẹ̀ o. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, oúnjẹ rú ń bẹ tó ṣe pé bàbá ló tún jẹ́ fún nípìnlẹ̀, ọba náà bẹ dì sí. Àwọn ọmọ tí ẹ̀sìn ní ẹ̀jẹ̀ Aláàfin ni.
torí Aláàfin fọmọ fún un. Gbogbo bẹ́ǹsì ní military camp àbí training ground Aláàfin Ọ̀yọ́ ni tó ṣe pé lábẹ́ Olúgbọ́n àbẹ́ni tí ó tréní wọn tí ó kó ẹ̀ṣọ́ fún wọn lóníkòyí tó ń bẹ lókè òun àtolúgbọ́n tó jọ pààlà. ẹ̀ṣọ́ Aláàfin òun ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. ẹ̀ṣọ́ Aláàfin ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. bó ṣe lọ bóyá Ṣọ̀ún bó ṣe lọ bá Láàfin tó dáràn wọn lọ mú bá Olúgbọ́n nígbà wọn mú dọ́dọ̀ Olúgbọ́n tàtàrí ẹ̀dọ́yọ̀ bó ṣe lọ Pẹlẹ́mọ̀ṣọ́ Pẹlẹ́mọ̀ṣọ́ tó padà dé Láàfin lọ́dà ìwọ ni ìtàfidọ́ ọlọ́lá náà ni pé ìwọ ni kọ́ ọmọ jẹ́ orí ń bẹ̀ wọn ìwọ ni kọ́ ọmọ jẹ́ orí níbẹ̀ nígbà tó pa Ẹlẹ́mọ̀ṣọ́ tán wọ́n wá ń bẹ̀ gbogbo àti agbára Ògbómọ̀ṣọ́ búyọ tó di alágbára torí pé gbogbo ìlú tí ogun Fúlàní tú wọ́n sá lọ sógbómọ̀ṣọ́ wíì ẹ mọ̀ gbórúkọ àdúgbò míì lógbómọ̀ṣọ́ orúkọ ìlú ni wọ́n fi ń sọ àdúgbò míì ìlú tó ń kálukú ti wá tẹ bá ń gbọ́ Àjàgbà orúkọ ìlú ni ẹ mọ̀ gbórúkọ àwọn ìlú ìṣẹ̀ǹbáyé. ká tó wá sọ Aláàfin Ọ̀yọ́ gbogbo wọn gbà pé Aláàfin ni bàbá ìjọba ò sì ní ṣe nǹkan gbà náà àfi kí wọn ó pe Aláàfin nígbà wọn wà á fún Ṣọ̀ún ládé wọn pa Aláàfin sí nígbà wọn ò f'Olúbàdàn lásìdé wọn pa Aláàfin sí t'Ògbómọ̀ṣọ́ nù lábẹ́ Aláàfin lábẹ́ Olúgbọ́n ọba àṣẹ̀ǹbáyé tó sì ti pẹ́ tẹ́gbẹ̀rún ọdún ti lọ lórí ẹ̀ ní Olúgbọ́n Ṣákìn òun sì ní Àrẹ̀sà méjìlá Àrẹ̀sà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò ìjọ ọ̀nù bí ọmọ dúdú. bàbá yẹn ní lóòótọ́ ọmọ ọkọ Ìbàdàn làwọn o ọmọ ọkọ Ìbàdàn làwọn ṣùgbọ́n ọ̀kánjúà ni ò jẹ́ kí wọ́n mọ̀ pé ẹni apá tọ́ sí ìrànjú sí pọ́npọ́lọ́ tán ẹni gẹ̀ǹgẹ̀sì àyàtọ̀ sí ìrànjú sí kò mú òkun àt'Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn kò sí kankan tó tó bẹ́ẹ̀ láti bá Láàfin jà sí alága torí pé Aláàfin ti ń sọ bá tipẹ́tipẹ́ baálẹ̀ òun ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jẹ́ kán tó promote ẹ̀ kó tó di ọba baálẹ̀ l'Olúbàdàn jẹ́ kán tó sọ́dọ̀ ọba ẹnìkan kò promote Aláàfin ọba ni wọ́n Aláàfin ló dé Ṣọ̀ún ládé Aláàfin ló dé Olúbàdàn ládé báyẹn sọ̀tàn yẹn wọn ò wà bias despite wípé wọ́n jọmọ Ìbàdàn bàbá Wíkókó eléyìí tẹ́yìn ti sọ ìtàn ò ní gbàgbé yín tẹ́ bá wo fídíò dáadáa fídíò tí ẹ ṣe níbi tẹ́ ti bẹ bàbá Láàfin ẹ̀yin yẹn wọ́n jẹ́ kí n play fídíò yẹn fún yín. láti sọ wọ́n jẹ́ parọ́ fún mi ó dé àárín kan ó ra mi inú mìíràn mi ní ṣé èmi wọn á burú tó báyìí. mo ti sùn mẹ́. tó bá ti wo fóònù báyìí àwọn yóò ti jókòó ní kámẹ́rà ẹni ìyá. wà ní ọjọ́ mẹ́ta mi ò lè sùn. tó bẹ́ẹ̀ o wà ní kí ni mo ṣe ṣe àmàjọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí lọkùnrin wa rí kí ni ìmúra gbà rẹ̀. ẹ̀rọ nǹkan kan àtòrí àbùkù tí ó kàn ní olórí. bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀kan náà máa ń pè mí wọ́n ní bí àwọn àpò ní báwọn wọ́n sponsor sponsor ẹ̀. àjọsọ kó láti. làbúrò kan sponsor yìí èmi gan fún àmì gan èmi ò nínú pé àwọn sponsor yìí ní àwọn àgbà mi kékeré tèmi fẹ́ ni pé kí ilẹ̀ Yorùbá ó ní lọ síwájú. kílẹ̀sì o. ọgbọ́n Olúkòso. àwí gbogbo darí jẹ ẹ o. kílẹ̀sì o. orí ẹlẹ́ ilẹ̀.
ní ayẹyẹ ìwúyè ta ṣe ní April 5 ti mọ Awíkókó lábí ọdún méjì báyìí yẹ kó fẹ́ràn òògùn àkọsí náà ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ ní kíákíá ní kíá tí wọ́n announce orúkọ mi náà wọ́n ní èmi ní Aláàfin tuntun. Kábíyèsí o. Ní Awíkókó ti bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi náà nípa àlọ́ èyí tó jẹ́ ti tèmi tí ó jẹ́ ti tèmi. Kábíyèsí olóòwò ti ìjáná ìsọ̀ náà wọ́n ní àgbà tí ò bínú ni. Ọmọ ẹ̀ ń pọ̀. Kábíyèsí o. Kí náà lọ á yá ọ. Ó sì rọ̀ ọkàn yín. Ẹsẹ̀ kábíyèsí bọ́lá. Wọ́n taná sí Ṣàngó lójú. Wàhálà tí ó fẹ́ràn jùlọ ni pé ọmọ padà sí ibi rẹ̀. Àkájọ owó la fi ń sọ ẹ̀. Bẹ́ẹ̀ni. Tó bá ti ń sọ, wọ́n jẹ parọ́ fún àwọn dé àárín kan. Ẹ ti rí fídíò yẹn, bàbá ní ìgbà mí àwọn kàn dẹ̀ wo mìíràn àwọn òpè wọ lọ tèmi náà ni mo wá burú tó báyìí, mi náà ni ìwà mi ò wá dá tó báyìí. Ẹ wo the kind of stigma tí wọ́n ti kó sórí bàbá yẹn, ẹ wo the kind of emotional torture t'Awíkókó ti fi sára bàbá yẹn. Géńdé Ọlọ́run odidi ọba kì í tún àsọba yẹ̀bùyẹ̀bù. Bàbá Awíkókó mò ń bọ̀ wá, ata ni mò ń lọ, ẹran ni mo fẹ́ fi yẹn jẹ. Bàbá ní táwọn bá wo mírọ̀ àwọn máa wò pé sáwọn náà làwọn á bàjẹ́ tó báyìí. Bàbá ní láti April 5 tán ti ṣe coronation fáwọn l'Awíkókó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn. Kìnìkan ni igbáṣegbá ni àwòsàwò ni. Débi bí àbáláwọ̀ àwọn sáwọn wípé wọ́n sponsor àwọ̀ yìí ni, wọ́n rán àwọ̀ yìí sáwọn ni. Bàbá Awíkókó ẹ̀bù díẹ̀ káàtó, ẹ̀bù díẹ̀ ó kù díẹ̀ káàtó. Ṣé wá rí ọ̀rọ̀ tèmi ó sọ fún yín, bàbá Awíkókó ẹ̀bẹ̀ tẹ́ bẹ̀ bàbá Aláàfin níbẹ̀ yẹn òun ṣẹ́bẹ̀ o. Àgbàlagbà ó gbà náà ní lóòótọ́ o, bàbá Aláàfin ó sọ fún pàrọ̀ ti gbọ́ náà ni o. Bàbá ti gbọ́ o, kò gbẹ́nu ta ká sọ pé bàbá ò gbọ́ o. Ṣùgbọ́n bàbá Awíkókó no matter how ń tẹ́ bá rí ẹ ṣe, a sì tún máa bọ̀ fún yín torí àgbà tẹ́ jẹ́. Bàbá Awíkókó ṣé kí n má parọ́ tàn yín jẹ, ẹ wá àwọn àgbààgbà tán tóró lọ, ẹ wá àwọn ọba tán tó yín irin fọn, ẹ lọ bẹ̀ bàbá Aláàfin nínú ààfin o. Káì, ẹ lọ bẹ̀ Aláàfin, ẹ lọ bẹ̀ wọ́n nínú ààfin o. Gbogbo èèyàn tó bá bọ́ba ṣọ̀tẹ̀, tó bá bọ́ba bínú, ìṣẹ̀yílẹ̀ tó mọba o. Aláàfin kì í ṣe ọba yẹ̀bùyẹ̀bù, Aláàfin kì í ṣe ọba aládé júníà o. Aláàfin kì í ṣe ọba aládé àlíbàbá o. Aláàfin kì í ṣe àwọn ọba aládé témù o. Awíkókó ẹ wá àwọn àgbààgbà tán tó rò lọ, ẹ wá àwọn ọba tán tẹyìn irin fọn kán mú yín lẹ́yìn kẹ́ ẹ lọ rèé képẹ̀ jáì. Káì, Awíkókó ẹ lọ rèé képẹ̀ jáì f'Aláàfin. Tẹ́ ẹ bá ti rẹ́wọn àgbààgbà ẹ sọ fún ọ pé kí ni à ń pè ní kíyẹn lọ rèé képẹ̀ jáì f'ọba, wọ́n sọ̀túnmọ́ rẹ̀ fún yín. Ẹ lọ rèé képẹ̀ jáì f'Aláàfin, kẹ́ ẹ lọ rèé fẹnu yín gbolẹ̀ k'Aláàfin ó súre fún yín, kórí adé ó wúre fún yín. Bàbá Abímbọ́lá Akeem àwọn ò bínú, ṣùgbọ́n Aláàfin ń bínú. Àpèrè Aláàfin ń bínú sí yín Awíkókó.
ilé Ọ̀yọ́ bínú sí yín o, Oko Ọ̀yọ́ ó bínú sí yín, Òbò Ọ̀yọ́ ó bínú sí yín, torí wípé ohun tẹ́ ẹ ṣe kò sọ́mọ Ọ̀yọ́ kankan tí ò gbomi lójú rẹ̀. Ọba tá a jẹ tí ò tí ì pósù kan oṣù méjì, Awíkókó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ rí máa sọ àwọn ọ̀rọ̀ kan bá kàn gbé. Nígbà tí ọ̀rọ̀ the chairmanship tó ṣẹlẹ̀, Awíkókó mọ̀ wípé òjò ń rọ̀, òjò ń pa iyọ̀, orí rẹ́rìn. Iyọ̀ náà wá ní ìwọ orí, tóòrùn bá dé ìwọ náà sunkún padà. Payback time ló dé yìí, bàbá Awíkókó. Torí pé ẹ̀yin ò pọ́n bàbá ti wálé, àánú ò ní pọ́n yín lé. Ẹ fẹ́ faṣọ yí ara láàfin ya, tí kì í bá ṣe pé bàbá wa dé, wọn kì í ṣe ọmọ àlè, tí kì í bá ṣe pé wọn kì í ṣe ọba tó gbọ́nà ẹ̀bùrú lórí àpèrè, tí kì í bá ṣe pé bàbá wa dé, wọ́n jẹ́ ọba tí wọ́n sọ̀rọ̀ wọn tó pé wọ́n sáwó wọn, wọ́n borí wọn tó ń pẹ̀rọ rò náà sí wọ́n kò lágbó òṣùgbà àbíwọ̀ lọ́rùn. Ohun táwọn wí ìkọlà bá máa wí. Awíkókó nígbà tí wọ́n lọ gbé headlines, yọkọlú kò wá tán bí, ìyàwó gbọ́kọ sánlẹ̀, ọkọ yọké, wọ́n yọ Aláàfin gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba lọ́yọ̀ state, wọ́n dẹ̀ ń fa Aláàfin ṣe yẹ̀yẹ́. Awíkókó kò yẹ kẹ́ ẹ tiẹ̀ lọ bí Aláàfin pẹ́ẹ́pẹ́, ó yẹ kẹ́ Awíkókó yẹn délẹ̀ ni, ó yẹ kẹ́ Awíkókó yẹn délẹ̀ ni. Nígbà tí Awíkókó tó wí, wọ́n ní tán bá to àwọn bánlẹ̀ Yorùbá nọ́mbà 16 l'Aláàfin wà. Níbo lẹ̀ ti rí tàn ti yín? Nígbà tájá ń ṣe lé, igbó lọ̀bọ̀ ń gbé. Aláàfin wọ́n ti ta gbogbo àwọn èèyàn lẹ́rú, wọ́n ti ṣe gbá, wọ́n ti ṣàwo. Ṣé mọ̀ Aláàfin tó ti jẹ? Ṣé kò ní bí Aláàfin kọ̀ọ̀kan bó ṣe lo ìgbà títí ẹ̀? Òwe táwọn èèyàn sáà ń pa pé bó bá láyà òṣèkà, bó bá rántí kú Gáà òṣòótọ́. Ṣé gbogbo Basọ̀run náà ló ṣe tí ò dá ló ṣe irun tí Gáà ṣe ni? Ṣé gbogbo Basọ̀run tó jẹ pátápátá ló ṣe tí Gáà ṣe ni? Àwa torí eléyùn, àwa generalize. Ogun t'Aláàfin sí tó fi defend ilẹ̀ Yorùbá ń kọ́. Àwọn nǹkan mèremère t'Aláàfin ṣe ń kọ́. Wọ́n lẹ́ni tí ò bá fẹ́ràn ẹni kò ní gbé ẹni tí ò bá fẹ́ràn ẹni kò ní gbé ẹni tá a kọ́ bá ṣe kọ́. Bàbá wa Olówùkútà mú kí yín bàbá, ẹ pẹ̀bí pẹ́pẹ́ ṣe pẹ́, ẹ gbogbo ẹ tọ̀tọ̀tọ̀, orí àpèrè tẹ́ wà, ọmọdé lẹ fi jẹ́ oyè bàbá, ẹ fàgbà ló. Mo jí kiri mo sùn kiri dúrà fọlọ́gbó yọmọ fojoojúmọ́ sọ wà jíǹde ara. Kiri lológó jí ẹnìkan kì í bọ́kùnrin ẹ lórí ìtẹ́, àkíké sọ̀dàrà pẹ̀lẹ́ ayé òní kí yín pẹ̀lẹ́. Ẹkún ẹlẹ́kún lológbò sun, àwẹ̀ aláwẹ̀ lológbò gbà, àní ló gbé àtẹ̀ká fojú sunkún ọmọ ẹni. Bàbá Olówùkútà ẹ ní fojú sunkún ọmọ, àìndógbé àtẹ̀ká fojú sunkún aya ẹni, bàbá ẹ ní fojú sunkún aya yín, àkíndógbé àtẹ̀ká fojú sunkún ara ẹni, bàbá àfọn yóò gbòkó tó wọ̀, tìpẹ́tìpẹ́ la ká bí, tìpẹ́tìpẹ́ ló rẹ̀ bí, tójú tí mú lejò bá wọ̀, àjíǹde ara ó jẹ fún yín. Mi ò mọ ìdí tí mo ṣe fẹ́ràn bàbá yìí. Mo fẹ́ràn bàbá Olówùkútà gan, mo fẹ́ràn wọn gan. Kò ń ṣe ohun tá a bá sọ lójú èèyàn lọ̀rọ̀, ohun tá a bá sọ lẹ́yìn èèyàn lọ̀rọ̀. Awíkókó ẹ lọ bá bàbá wọ ọba Olówùkútà, kán mú yín lọ bá Láàfin kẹ́ lọ rè képè já ìkẹ́ lọ rè túbá. Awíkókó wọ́n fẹ́ ṣe fídíò kan jọ kan. Láwíkókó ní ń sara wọn lẹ́fun, náà tọ́ gbogbo ẹ̀ mo níwọ̀ ọlọ́ nítorí Aláàfin yìí náà. Gbọ́gbọ́n sí máa pa Aláàfin ni pé yóò jẹ gbèsè kún gbèsè ni, aláàrù tó lóhun ọ̀pọ̀ ọba lẹ́jọ́. Nígbà tẹ́mi tiẹ̀ wá rí gbà tí Awíkókó dọ̀bálẹ̀ tán bí Aláàfin, èrò méjì ló wá sí mi lọ́kàn. Alákọ̀ọ́kọ́ ni pé àbáwọn tí wọ́n sponsor Awíkókó pé kán máa bú Aláàfin, bóyá agreement tí wọ́n jọ ṣe, àbí ibi tí wọ́n rò pé Gìyìn ó wò sígbà tí Gìyìn ò wò bẹ́ẹ̀ mọ́, àdéhùn tán ṣe f'Awíkókó bóyá wọn ò má déhùn náà ṣẹ. Awíkókó wá wò pé kóhun tètè fẹsẹ̀ yìn délé, kóhun ò yàtọ̀ báyìí o, kóhun mọ́ lọ jẹ̀bi ọ̀nà méjì. Àbí kó jẹ́ pé àwọn àgbààgbà tó jẹ́ pé tọmọdé bá ń gégi nígbó, àwọn àgbà tán mọ ibi tí Gìyìn ó wò sí, kó jẹ́ pé àwọn náà tètè pè wọ́n ṣàkíyèsí pé Aláàfin ló ń bá forí gbárí, Aláàfin ló ń bá fẹsẹ̀ wẹsẹ̀, Aláàfin ló ń bá forí gbárí, Aláàfin ló ń bá fẹsẹ̀ wọnsẹ̀. Ó tẹ̀ torí ibi tẹ́ ti mọ̀ ní o,
tẹ́ bá wo fídíò tẹ́ bá wo fídíò bí Awíkókó tí ń di Aláàfin ẹ yẹ kí n tún play rẹ̀ fún yín again padà. láti ń sọ wọ́n jẹ́ parọ́ fún àwọn dé àárín kan kóra mi inú mìíràn mo ní ṣé èmi wọn á burú tó báyìí. mo ti sùn mẹ́. tó bá ti wo fóònù báyìí àwọn kò bẹ̀rẹ̀ sí. yóò ti jókòó ní kámẹ́rà ẹni ìyá. wà ní ọjọ́ mẹ́ta mi ò lè sùn. tó bẹ́ẹ̀ o wà ní kí ni mo ṣe kò sí àmàjọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí lọkùnrin ìwà rẹ̀ kí ni mo rà gbà rẹ̀. ẹ̀rọ nǹkan kan àtòrí àbùkù tí ó kàn ní olórí. ẹ̀sìn ni àwọn ọ̀kan náà máa ń pè wọ́n ní bóyá àwọn àpapọ̀ ní báwọn wọ́n sponsor ẹ̀. sponsor ẹ̀. àjọsọ ó láti. làbùrọ̀ kan sponsor yìí. èmi gan-an fún àmì gan-an èmi ò nínú pé àwọn sponsor yìí ní àwọn àgbà mi kékeré. tó tẹ́mi fẹ́ ni pé kí ilẹ̀ Yorùbá ó ní lọ síwájú. kábíyèsí o. ọgbọ́n Olúkòso. Awíkókó dáríjì ẹ o. kábíyèsí o. orí ẹlẹ́ ilẹ̀. ní ayẹyẹ ìwúyè la ṣe ní April 5 ti mọ Awíkókó lábẹ́ ọdún méjì báyìí yẹ kó fẹ́ràn owó àkọsí náà ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ ní kíákíá tí wọ́n ní kíá tí wọ́n ànáǹsì orúkọ mi náà wọ́n ní èmi ní Aláàfin tuntun. kábíyèsí o. Ní Awíkókó ti bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi náà nípa lọ. Èyí tó jẹ́ ti tèmi, èyí tí ó jẹ́ ti tèmi. Kábíyèsí olóhùn ti ìjà náà sọ náà wọ́n ní àgbà tí ò bínú ni. ọmọ ẹ̀ ń pọ̀. kábíyèsí o. iná lọ á yá ọ. ó sì rọ ọkàn yín. ẹsẹ̀ kábíyèsí bọ́lá. wọ́n tanná sí Ṣàngó lójú. wàhálà tí fẹ́ràn jùlọ ni pé ọmọ padà sí ibi rẹ̀. àkájọ ọwọ́ la fi ń sọ ẹ̀. bẹ́ẹ̀ ni. tó bá ti ń sọ wọ́n jẹ́ parọ́ fún àwọn dé àárín kan. ẹni pé àwọn ìyá kan ń ṣe àjàsà lábẹ́nú tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ́nu káì tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ náà ìyá yẹn ń sọ lábẹ́nú bí bàbá ṣe ń sọ̀rọ̀ làwọn ìyá yìí ń fi àwọn àjàsà yẹn sí i. bàbá Awíkókó ẹ gbìyànjú ẹ lọ rèé képe ẹja Ifá láàfin ẹ má sọ pé torí pé ẹ ti gbé Aláàfin níbi tẹ́ ẹ ti bẹ̀ wọ́n ó ti tán ó lè tán nínú bàbá wa Abímbọ́lá Ọ̀wáadé ṣùgbọ́n kò tán nínú Aláàfin o kò tán nínú Aláàfin Àtìbà kò tán nínú Ṣàngó Tẹ̀láòkò kò tán nínú Àjàká kò tán nínú Aganjú o kò tán nínú Kórì kò tán nínú Abíọ́dún Adégolú ọkọ ayaba kò tán nínú Àjàgbómọ̀gún lè sí lóde Ọ̀yọ́ bá gbókòyìn bá dẹ kò tán nínú Àjẹún arógbó pọ̀tẹ̀mọ́lẹ̀ kò tán nínú Òfin Ẹkùn
Awíkoko ẹ wá àwọn àgbààgbà ẹ lọ rèé kékèjá ìfàláàfin tàkútí Aláàfin mú gbé yín irin lọ àwọn ẹni tó mú lẹ́sìn ọ̀bọ o àwọn ẹni tó mú lẹ́sìn wọn ò bọ́ Awíkoko àwọn ẹni tó mú lẹ́sìn wọn ò bọ́ àwọn Awíkoko mo wá jókòó tí ọ̀rọ̀ Aláàfin àwọn tí bàbá yìí ò sọ ẹ̀dẹ́ á zoom fún wọn àwọn tí bàbá yìí ò rò nígbà tí Awíkoko tiẹ̀ wá fọ́gbà yẹn gàǹdò ní wọ́n ní Aláàfin àṣírí ti tú Aláàfin lọ bọ́ ní rìsà lóru tí Aláàfin bá lọ bọ́ ní rìsà lóru Aláàfin ló ní ọ̀nìrìsà náà ló la Aláàfin kí ni tiyín ń bẹ̀ sẹ́yìn ìjọ ọmọ ọba ní sẹ́yìn ìjọ ọmọ ọba ní ọ̀nìrìsà wọ́n wá bí wúyẹ́ Aláàfin give vote of thanks kò appreciate ọ̀nìrìsà ọba dágbàgbé l'Elédùmarè ibi tẹ́yìn wá gọ̀ sí tẹ́yìn wá mọ́nì èyí ló pàwọn Aláàfin jẹ́ àwọn ọba social media wọ́n ti sọ̀rọ̀ pé kò sọ́ba tí ó lọ pè bí tí ìgbésí ayé rò ní yàtọ̀ wọ́n ti jẹ́ kán mọ̀ pé rárá àgbà máa ń gbà ní o gbogbo ọ̀rọ̀ kọ́ lọ bá sọ o gbogbo oúnjẹ kọ́ lọ bá jẹ o gbogbo ẹ̀wù kọ́ lọ bá wọ̀ o gbogbo aṣọ kọ́ lọ bá sán o torí nígbà tọ́rọ̀ bàbá Arúnfá lè ṣẹlẹ̀ òun tiẹ̀ mìlú gan ó mìlú títì àwọn èèyàn ṣáà kálàfin ọjáde kan sọ̀rọ̀ mo ní kí n bàbá ó sọ kí ni wọ́n sọ ẹni bá fẹ́ wádìí ọ̀rọ̀ kó lọ bá bàbá Láàfin wọ́n ló rọ̀ yóò nǹkan ju Aláàfin òrebì kan Aláàfin òrebì kan Awíkoko kéèyàn ò jẹ́ àríkọ́gbọ́n fún